lórí ikú Rukayat Gawat Lẹ́gbàá tún ti jáde ó tún ti pín iná ẹ̀ bó ṣe máa ń pín o àfáà Lẹ́gbàá tí gbogbo yín mọ̀ tó máa ń pín iná ó tún ti pín iná ẹ̀ bó ṣe máa ń pín Lẹ́gbàá jáde ó ní nǹkan ìbànújẹ́ ló jẹ́ fún un wípé Rukayat Gawat kú sínú iṣẹ́ orin kíkọ ṣẹ́dẹ̀ mọ̀ pé tẹ̀ bá gbàgbé Lẹ́gbàá ni Ọlọ́run àṣàìn ní iṣẹ́ àwọn tó máa pín tó máa sọ àwọn tó máa wọná àwọn tó ní wọná tó máa sọ Ọlọ́run àṣàìn ẹ̀ fún tó lóun máa ń pín náà fún yàn. Tí a bá rántí nígbà tí àǹtí Ẹ̀gbin Ọ̀run ṣaláìsí Lẹ́gbàá yìí ló jáde àfáà Lẹ́gbàá ló jáde tó pín iná fún àǹtí Ẹ̀gbin Ọ̀run tó tún ti jáde báyìí ó tún ti pín iná ẹ̀. Nínú fídíò tó release ó ní kò tọ́ súnà fún mùsùlùmí láti máa kọrin. Ó wá ní òun fi àsìkò yìí sọ fún gbogbo olórin tó kù ní ẹ̀sìn mùsùlùmí kí wọ́n lọ jáwọ́ pé ànábì ò fọwọ́ sí orin kíkọ ẹni tó bá ti ń kọrin ó ní èrò iná ni. Dàyàmí bá kó sókè pé ó túnmọ̀ sí pé àwọn bàbá wa tí wọ́n ń ṣe ẹ̀sìn mùsùlùmí tí wọ́n dẹ̀ jẹ́ òǹkọrin tí wọ́n ti lọ yẹn automatically ó ti pinná fún wọn. Àwọn èèyàn wa tó tún wá kù nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ń kọrin ó túnmọ̀ sí pé automatically àwọn náà ti rìn ní bèbè náà àbí torí tẹ́ bá wo 90% even 99% àwọn onífújì mùsùlùmí ni wọ́n. Nínú ẹ̀sìn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí a ní àwọn tó ń kọ orin mùsùlùmí tí wọ́n ń kọrin mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn dẹ̀ ní àfáà Lẹ́gbàá sọ pé nínú ẹ̀sìn mùsùlùmí kò tọ́ súnà yìí. Ó ní àwọn onísúfí ó ní àwọn ló máa ń kọrin nínú ẹ̀sìn mùsùlùmí pé àwọn táwọn jẹ́ alùsùnà àwọn ò kí kọrin pé àwọn táwọn dá jẹ́ alùsùnà yẹn gangan àwọn làwọn ń ṣe nǹkan tí ànábì ní kí àwọn máa ṣe ní ẹ̀sìn mùsùlùmí. Kódà ó tẹ̀ sọ́gán pé ṣé mọ́fítì Manchester pé kó máa wọ́n kan tó ṣẹlẹ̀ pé àwọn alùsùnà ti fẹ́ bẹ̀rẹ̀ sí mùsùlùmí jẹ́ o wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí mùsùlùmí jẹ́ o. Ó wá ń sọ ní bó ṣe bẹ̀rẹ̀ rẹ ní àfìgbà tẹ̀sí jẹ́ kọ́mẹ̀ ó kú sínú iṣẹ́ orin tí ẹ̀jẹ̀ ó tẹ̀lé ìlànà ẹ̀sìn tòótọ́ tí ànábì fi sílẹ̀. Ó wá tó wá sọ̀rọ̀ kan pé látìgbà tí ọmọ yẹn ti ń kọrin tó ti ń tẹ̀lé àwọn alùsùnà ìmúrẹ̀ ò bójúmu kò tọ́ súnà kò bá ìsìn mu ẹjọ́ sà ẹjọ́ mà ìmúra ọmọ yìí tẹnu àwọn pictures ẹ̀ tẹ́ ń wo yìí èwo ni kò tọ̀nà ń bẹ̀ àwọn pictures tẹ́ ń wo ìṣẹ́tìrì bẹ́yẹn so ṣé ó fara sílẹ̀ ọmọ tá à ń sọ yìí kò kọ́ ní jùjú kò kọ́ fújì kò kọ́ àpàlà orin ẹ̀sìn mùsùlùmí ló ń kọ tó dẹ̀ múra dáadáa tó máa ń bo ara o tó dẹ̀ ń fi orin yẹn pé àwọn èèyàn sínú ẹ̀sìn mùsùlùmí o kẹ́nìkan tó wá jáde kó tó sọ wípé òun tún pinná fún ṣáàrí pé nǹkan ṣe wá lórílẹ̀‐èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn sá. Ṣé Lẹ́gbàá fẹ́ sọ fún mi pé òun mọ́? Ṣé Lẹ́gbàá fẹ́ sọ pé àwọn aráalé òun mọ́? Ṣé Lẹ́gbàá fẹ́ sọ fún mi pé ìyàwó òun mọ́ àwọn àbúrò òun mọ́? Tó fọ́ aṣọ rẹ̀ dẹni tó ń pinná tí òkú bá ti kú tó kan báyìí á jáde lọ́jọ́ kejì á ní òun ti pinná fún. Kí ni ti Lẹ́gbàá lórí ọ̀rọ̀ à ń pinná kiri? Ọmọ tó jẹ́ kó ṣaláìsí tó mú gbogbo èèyàn ní ọkàn tó jẹ́ nǹkan bànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìwọ wá jáde tó ní o tún ti pinná fún. Ọmọ tó fi ìyá sí ayé tó fọmọ méjì kékeré nígbà tó fọmọ méjì kékeré sí ilẹ̀ nígbà tí mò ń gbà tó fẹ́ lọ sí tí mo gbọ́ ọmọ ọkùnrin yẹn sí sunkún mi dẹ̀ ń já lójú tèmi gan ìwọ wá jáde tó ní òun pinná bó ṣe sí ń gbà ti gbin ọ̀run náà nìyẹn ní same Lẹ́gbàá yìí náà. Sẹ́wọ̀n kúrò bàbá ẹ̀ gba àmójútó dóò bàbá àfáà Láwàní ti jáde àwọn náà ti sọ̀rọ̀ ṣùgbọ́n mo sì fẹ́ fi àsìkò yìí bèèrè lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí tó kù wípé ṣé lóòótọ́ ni orin kíkọ jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn yín ṣé nínú òótọ́ ni òótọ́ súnà ó tẹ̀ sọ̀rọ̀ kan ní báwo lèyẹn ṣe máa fi yín Mẹ́kà kọrin pé ẹ̀ṣẹ̀ burúkú ni yẹn kéèyàn fi yín Mẹ́kà kọrin ẹjọ́ kí ló wà ní yín Mẹ́kà ṣé àtọ́ni ló ti jábọ́ ni just tell me tí èèyàn fi lè fi kọrin tí wọ́n á jẹ́ pé ẹni tó ń kọrin mùsùlùmí nìyẹn o ní ẹ̀ṣẹ̀ ní kó fi Mẹ́kà kọrin ẹ rí i pé nǹkan ṣe wá lórílẹ̀‐èdè lórí ọ̀rọ̀ ẹ̀sìn sá. náà ara wọn kan tó jẹ́ kí ọ̀rọ̀ ikú ọmọ yìí kó fa ìbànújẹ́ ọkàn bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹ bá gbàgbé bí a ṣe wá bàbá ẹ̀ tì nìyẹn dè ní àrí bàbá ẹ̀ Ọ̀gá Gawat is a popular presenter ní àdàgbé ní Lagos State tí wọ́n máa ń ṣe program àwẹ̀ during ìgbà tí àwẹ̀ bá ń lọ lọ́wọ́ wọ́n máa ń ṣe program ẹ̀ tí wọ́n máa fáwọn èèyàn ní nǹkan àwẹ̀ lórí program wọn
bàbá yẹn jáde ní alọ́lárí àràbọ̀dé ní. Rúkàyà dẹ́ máa ń sọ, mo ti wo bí n tàbí ẹ̀bí mẹ́ta mẹ́rin tó máa ń sọ pé tí Ọlọ́run bá sì dẹ́ mi ò sí, ó máa ṣe ìrántí fún bàbá òun lọ́dọọdún. Ó dẹ̀ máa ń ṣe, ó ti bẹ̀rẹ̀ bí i 5 years back tó dẹ̀ máa ń pín nǹkan fún àwọn èèyàn. Tó máa ń pín nǹkan fún àwọn èèyàn. Mi bọ̀ mi wá tẹ̀ mọ́, ṣé ti pèpè, ṣé kò sí ní over 10 years tí bàbá yẹn táàrí bàbá yẹn mọ́ sá. Àti nítorí àpò either ó ti máa over 5 years sá. Ṣé àpò ti over 5 years táàkiri ọ̀gágà wá ti mọ́. Tó kí n tó kúrò ní èmi. Ààrí ọ̀gá yẹn dé ni. September náà ni bàbá ẹ̀ ni ààrí bàbá yẹn mọ́. September náà ni Rúkàyà ti ṣaláìsí. So ṣé nǹkan yóò jẹ́ ìbànújẹ́ ọkàn fún yàn? Dẹnìkan wá jáde wá ní ẹ sì jẹ́ kọ́ mi ó pàpà kú sínú sí orin kíkọ, ẹ sì dájú sílẹ̀ yìí onísúfí, ṣé nǹkan tẹ́ ẹ ṣe yìí dáa, ṣé ẹ sì ń jẹ́ kọ́ mọ̀ yìí ò máa fi yín Mẹ́kà kọrin, ẹ̀yin onísúfí ẹ̀ lè rọrùn wọ tọ́súnà sọ̀rọ̀ ẹ̀ mix tó ní mú kọlọ dání. Ẹ̀yin ẹ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n mo fẹ́ wá béèrè lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí, ṣé lóòótọ́ ni wípé gbogbo mùsùlùmí tó bá ti ń kọrin báyìí èrò iná ni gẹ́gẹ́ bí Lẹ́gbàá ṣe sọ? Torí nǹkan tó bá lè mú mùsùlùmí tó ń kọrin jẹ́ èrò iná, ó tún mọ̀ pé ẹni tó máa ń jó sóní mùsùlùmí gan èrò iná ni bẹ́ẹ̀ yẹn àbí? Èmi dẹ̀ máa ń jó orin bàbá mi òbí rere, ìsìlámù ẹ̀sìn ọ̀la ni, ìsìlámù ẹ̀sìn tọ́lọ́run yọ́nú sí, ìsìlámù ẹ̀sìn òdòdó. Mo máa ń jó sóní yẹn dáadáa. Ó dàpọ̀ àwọn tó kọ́ bí àkìtẹ̀ sáà pé mo ní rẹ́kọ̀dù yẹn. Tàbí kàmúra kádẹrù dáadáa o, kàmúra kádẹrù dáadáa, ibi tá ń lọ mọ́tò débẹ̀, kàmúra kádẹrù dáadáa, Amẹ́ríkà kọ́ o kì í ṣe Germany, kàmúra kádẹrù dáadáa. Mo máa ń gbẹ́ni pé mo máa ń gbóni mùsùlùmí dáadáa. So ń gbà tí ẹ wá sọ pé àwọn tó ń kọ́ nìyẹn èrò náà ni ó pè pé àwọn táwọn jó gan báyìí ká tètè ya wákùnrin ẹsẹ̀ wa ní báyìí. So ẹjọ́ ẹ jáde kẹlẹ̀ wá lọ́yẹ̀ o, ẹ̀yin mùsùlùmí gidi o, ká má ti gbé à ń gbọ́ orin yín wọnú náà o, ẹjọ́ ẹ wá làwà lọ́yẹ̀ o. Wọ́n ní ànábì ò fọwọ́ sí orin kíkọ nínú ẹ̀sìn mùsùlùmí, sóòótọ́ ni o, sóòótọ́ ni wọ́n ní kò tọ́ súnà. So nǹkan tí bọ̀bọ̀ fi sọ wípé òun máa pín iná fún Rúkàyà nìyẹn o, pé torí pé ó ń kọrin pé kò jẹ́ tọ́ súnà nínú ẹ̀sìn mùsùlùmí láti máa kọrin pé ẹ̀yin Súfì lẹ̀ ń kọrin, àwọn alùsùnà ò kì í kọrin. Ṣùgbọ́n nínú Bíbélì táwọn wa ọmọlẹ́yìn Kristi táà ń gbé, Bíbélì fàyè orin kíkọ sílẹ̀ o, ìkọkúkọ ni ò kàn fàyè ẹ̀ sílẹ̀. Ṣé ń gbọ́ mi? Ìkọkúkọ ó ní káyìn nínú orin olóńgòrò. So Bíbélì sọ pé káwa máa kọrin o, mi wá mọ bọ̀ mi dẹ̀ wò pé gbogbo ẹ̀sọ́ àlàyé kò sẹ́ẹ̀sì wọn kí kọrin jẹ. Kódà àwọn tó ń bọ òrìṣà gan kọrin, àwọn ní ọdún ìbílẹ̀, àwọn ọlọ́dún ìbílẹ̀ wa wọ́n ń kọrin, àwọn tó ń bọ Ọ̀ṣun ń kọrin níbẹ̀, àwọn tó ń bọ Ṣàngó ń kọrin, àwọn tó ń bọ Ọya ń kọrin, àwọn tó ń ṣẹ̀sìn India wọ́n ń kọrin. So èmi ò rí ẹ̀sìn kan láyè tó wá sọ pé orin kíkọ jẹ́ ẹ̀ṣẹ̀, àfi bí Lẹ́gbàá ṣe sọ pé ẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí o. So ẹ là wá lọ́yẹ̀ o, ẹ là wá lọ́yẹ̀ o. Adéọmọdé lórúkọ mi, ẹ bá mi share fídíò yìí, ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi, ẹ tún lọ bá mi subscribe YouTube channel mi. Ẹ̀yin tẹ́ ń wò mí Adéọmọdé TV lórí YouTube, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe. Ìyanu á ṣẹlẹ̀. Ó dàbọ̀.